لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ́ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àdàbúlàtọ̀ ní kẹ́bálọ̀. Tẹ́tẹ́lọ́ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àdàbúlàtọ̀ ní kẹ́bálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ní group tours arrangements tó fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ní mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lut Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. ìta fẹ́ gbéjà ní jáde nílùú Ọ̀wọ̀ ni wọ́n ṣe ń ṣe àjàbọ̀ ẹ̀ ó kọ̀ǹpọ́sì nílùú Ọ̀wọ̀ bí òkú bá kú wọ́n á ṣàjàbọ̀ ẹ̀ gbàkéde lukú náà wọ́n ṣàjàbọ̀ ẹ̀. kí ló ń jájàbọ̀ ẹ̀? àjàbọ̀ eré ni ìdí tó fi ń ṣàjàbọ̀ ẹ̀ yìí la fẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn. àjàbọ̀ ẹ̀ yìí bẹ̀rẹ̀ láti orí Orémọládé tá à ń pè ní Ọlọ́run Agunláyè yìí ni ó wà nípò ọba tó Gèdèngbèjì Ṣàbájagun yìí nígbà tó gbóná ọba tó ní agbára ni nígbà tó wá yá lọ́wọ́ ní ọba yìí ó jẹ́ kẹ́yìn àwọn ọmọ òun níjọba nílùú Ọ̀wọ̀ mọ́ fóun ló jọba kẹ́yìn ó wá gbọ́. ìyẹn pé àwọn fámìlì ẹ̀ ò ní jẹ mọ́. pé ìdílé ẹ̀ ò ní jọba nílùú Ọ̀wọ̀ mọ́ ní everywhere pé wọ́n máa pààrọ̀ irun ni ó wá gbọ́ ó wá lọ kó èpè ló wá kó fún àwọn ẹrú ẹ̀ pé kí wọ́n máa gbé lọ sí ojúlé kọ̀ọ̀kan wọ́n máa búra pé ẹ̀pẹ̀ ẹ̀gbàrè dẹ́pẹ̀ má dó ìtumọ̀ ẹ̀ lélẹ̀ pé kóun lọ kọ́mọ ọmọ ìjọba kan kú tìrantìran bọ́n ṣe bẹ̀ sí bú èpè yẹn nìyẹn. òun ni àjàbú yẹn. ẹni sùúrù ẹ farabalẹ̀ ọmọ ìbílẹ̀ kọ́ ẹ̀jẹ̀ máa bí sí lọ. so wọ́n bẹ̀ sí búra yìí nígbà tó wá yá Ọlọ́wọ̀ Orémọládé tá à ń pè Arágunláyè ó wá kú gbogbo ìlú Ọ̀wọ̀ wà ní pé àwọn ti sọ pé ọmọ Ọlọ́wọ̀ Arágunláyè kò ní jọba nílùú Ọ̀wọ̀ mọ́ èpè máa mú wọn ó ti di dandan káwọn ọmọ ẹ̀ jọba ní àwọn alágbára ìlú Ọ̀wọ̀ wá lọ sí Ìgbàta ibi tó ń pè ní Ìgbàta ní ìlú Ọ̀wọ̀ bí táwọn àjẹ́ ti máa ń ṣe mítìn wọ́n ti ń jọ àwọn àjẹ́ yẹn wá lọ wọ́n wá dé mítìn pé ṣe bóòrùn náà jẹ́ Ọlọ́wọ̀ àwọn bí wọ́n ti máa jẹ́ Ọlọ́wọ̀ kò ṣẹ̀yìn wọn lọ wá sọ ní mítìn pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìran Arágunláyè ò ní jọba o àwọn alágbára ẹ̀ ló bẹ̀ sí sọ wọ́n ló ṣépè ni pé tí wọ́n bá fọmọ òun jọba wọ́n kú tìrantìran nǹkan tó ṣẹlẹ̀ wọ́n fi ọmọ Ọlọ́wọ̀ Arágunláyè jọba wọ́n á pa gbogbo wọn léde tí ó ṣépè pé tí wọ́n bá fọmọ òun jọba tí wọ́n bá pa tó èpò oníràn wọn àwọn á fi jọba àwọn á pa èpò oníràn wọn ṣe wọ́n sọ pé tí wọ́n bá fọmọ òun jọba ni wọ́n á kú tìrantìran nígbà tó wá yá tó ṣe bẹ́ẹ̀ tán wọ́n dẹ̀ pé àwọn ọmọ Ọlọ́wọ̀ Arágunláyè àkọ́kọ́ wọn fi jẹ Ọlọ́wọ̀ ó débi tó fẹ́ tọ́jú Ọlọ́wọ̀ tó fẹ́ mú adá wọ́n pa wọ́n fi kejì ìkẹta ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ wọ́n bẹ̀ sí pa wá kò kẹsàn-án eléyìí tó ṣẹ̀kẹ́ wa àwọn ọmọ kékeré ni wọ́n ti gbìyànjú sá kúrò nílùú Ọ̀wọ̀ ọmọ ọdún kan ni tó bí last wọ́n ti gbìyànjú sá wọ́n á lọ bá láàsì ẹ̀ pé tó wọ́n bá pa gbogbo wọn ìbọn yìí wọn ò ní jẹ́ kó jọba o ìwọ ló jọ bàbá ẹ ìwọ la fẹ́ kó jọba ló wá ní Ọ̀wọ̀ ẹ má tàn mí o ẹ̀ ń tàn mí ni Ọ̀wọ̀ ẹ kì í dáríjì náà pípalẹ̀ máa pa òun kẹ́tọ́ wá fòun jọba ẹ jẹ́ kóun sòkú bàbá òun tó o bá ti sòkú bàbá òun tán òun á jọba yẹn òun mọ̀ pé máa pa òun ni wọ́n pè yẹn ní Alubanusi wọ́n wá fún láyè wọ́n wá ní kó wá ṣeré àjà fóun àjà
ó wá ṣeré àjà yẹn bí gbogbo ìlú Ọ̀wọ̀ kiri ó wá dí ààfin ó wá ṣépè pé eré àjà yìí o ẹni tí bàbá àti ìyá ẹ̀ bá ti kú nílùú Ọ̀wọ̀ tí ò bá ti ṣe òkú àti bàbá ẹ̀ wọn ò ní dé ọ̀run nǹkan báyìí ló máa ṣe wọ́n wá ṣépè ló bẹ̀ sí ń ṣépè bí bàbá ẹ̀ ṣe ń ṣépè á sọ ìpè mí ìṣòfurufú á gbé mi ó tán wọ́n wá fi jẹ ọba wọ́n wá pa ọ̀nà ń pè ní Ọlọ́wọ̀ Arúgbánúsì ọjọ́ yẹn ló jẹ Ọlọ́wọ̀ mẹ́sàn-án ní ìlú Ọ̀wọ̀ gbogbo ìlú wàbẹ̀ sí sọ pé Arúgbánúsì ti fi àjàbú o Arúgbánúsì ti fi àjàbú o òun náà fi ń pè é lájàbú tí ó ti ń sìn láti Orímọládé náà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ń pè ní Arágúnráyè ìgbà tó jagun wọ́n pè lárágúnráyè ìdí tó wá fi ń pe Orímọládé yẹn lórímọládé gan-an mo fẹ́ kẹ́ ẹ gbọ́ Orímọládé nígbà tó máa bí tí Ọlọ́wọ̀ Eléwòkun máa bí wọ́n ní kí wọ́n tìtẹ̀ fún bí ọba bí ọba so nígbà tó ń lè máa bí ọjọ́ tó máa bí wọ́n tìtẹ̀ fún bí ọba ni ọjọ́ tó wọ́n bí ẹ̀gbọ́n ẹ̀ òun náà pè ní Ṣífolúdáyé ìyẹn pa ẹni lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni tí ẹ̀yàn bá dẹ̀ pè ní o gbọ́dọ̀ lọ sọ fún ọba ló wá dé àfi pé kóun sọ fún bàbá òun kóun pè ní wọ́n ní kí ló wá bàbá ẹ̀ wá ní òun oṣù ọba o ó lọ forí balẹ̀ fún ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí àbúrò ẹ̀ ló wá débẹ̀ pé ó lọ kí kábíyèsí wá kí àbúrò ẹ̀ ní kábíyèsí ló wá bẹ̀ sí ń sunkún ìyàwó bàbá ẹ̀ kan wà ọmọ kàrẹ́ ni kò bímọ fún Eléwòkun bó ṣe ń sunkún ẹ̀ wá pè é ó ní má sunkún wá fọwọ́ ń parí Olúdáyé lórí pé orí ló mọ aládé tọ́wọ́n ẹ̀ bá kú lọ́la ńkọ́ má sunkún mọ́ orí ló mọ aládé wọ́n á lọ sọ fún Ọlọ́wọ̀ Eléwòkun gbàtọ́ Ọlọ́wọ̀ Eléwòkun máa sọ pé ló ti mú orúkọ wá Orímọládé ló fi ń jó Orímọládé ìgbà tó jagun ló fi ń pè ní Ọlọ́wọ̀ Arúgbáyé so 1876 làjàbú ẹ̀ bẹ̀rẹ̀ nílùú Ọ̀wọ̀ 1876 yẹn náà jẹ́ Ọlọ́wọ̀ mẹ́sàn-án Ọlọ́wọ̀ Arúgbánúsì yìí òun ló ṣe eré àjà tó ń pè lájàbú ẹ̀ ló gégùn ìdí tó fi ń ṣe àjàbú ẹ̀ lọ́wọ́ nìyẹn ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ lókòkun ní gbogbo pátá ẹ máa pòsì ẹ̀ ń jọ àjàbú ni ẹ mọ̀ ìtumọ̀ ẹ̀ lélẹ́yìí o so bí ìdí tó fi ń ṣe eré yẹn ni kò sókùn tó máa ṣe nílùú Ọ̀wọ̀ tí wọ́n ní ṣe sí wọ́n sì ṣe dọ̀la ti dọ̀la lọ so bó ṣe nínú. ọmọ orúkọ tí yín o agboolé nílùú Ọ̀wọ̀ wọ́n lè mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yìí o ọmọ Ọ̀wọ̀ ni. agboolé ìyá mi ọmọ Ọlọ́wọ̀ lèmi ọmọ Ọlọ́wọ̀ lè yá mi bàbá mi Olújogun Ọ̀fíṣíjogun Olújogun Àképè ẹ̀kọ́ ọmọ èèyàn ọmọ tọ̀ sílẹ̀ wọn obìnrin ṣoyún ọmọ amúdẹmú mi ọmọ afẹ́rú tọrọ bẹ́ẹ̀ ní fowó tọrọ ọmọ afẹ̀jẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ní wọ omi ọmọ májagun akógbárò lóòjọ́ òun lèmi Olújogun Àképè. ẹ wá fi ìlú ẹ̀mẹ̀dẹ̀ Ọ̀wọ̀ kí wọ́n pé kí wọ́n máa gbádùn ẹ̀ pé ẹ̀ṣẹ̀. ò ẹ̀rẹ́ ràgọ̀ ìtàn ilé ẹgbẹ́ òdì yọmú ṣe àjàbú ẹ̀ Ọ̀wọ̀ ẹ̀rẹ̀ yìí o orí Ọlọ́wọ̀ Arúgbáyé ó ti bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ yọ Ọlọ́wọ̀ Arúgbánúsì ọmọjọ Ọlọ́wọ̀ kẹsàn-án kọjọ Ọlọ́wọ̀ mẹ́sàn-án rọ̀ ní 1876 òun ó dàjàbú alẹ̀ eré àjà ọ́ pé ó gégùn yóò ṣèpè sí i fi ẹnà máa ti chile sí báyìí àtọ̀ràn yẹ àtọ̀ràn òkú àtọ̀ràn òun ọ̀mú sọ fi Arúgbánúsì fi ó má jàbú òun ọ̀mú pé àjàbú ẹ̀ o torí ẹ̀rìn èyí jí eléyìí dẹ́ngẹ̀ mọ̀ ẹ̀rìn ẹ̀ má gbìtàn àtàgbègbè Ọ̀wọ̀ àti gèdèngẹ̀ ẹ̀rìn gbìtàn o ẹ̀rìn ọmọ Olújogun Àképè mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ Ọlọ́wọ̀ Ọmọdé mú kí ngẹ̀ ẹ̀rìn ọmọdé ọmọ lídà mú kí ngẹ̀ o elémùrẹ́ ọ̀bẹ̀lẹ̀ mú kí ngẹ̀ o alálẹ̀ àgbókùn mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ líyè rẹ̀ mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ Lúpelè mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ Ajẹgun Àgbélọ̀ mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ Sùwàdà mú kí ngẹ̀ o ẹ̀rìn ọmọ Gbàdọ̀gbọ̀n mú kí ngẹ̀ o mú kí ngẹ̀ gẹ́gẹ́ pátá ìyẹn máa rántí náà gẹ́gẹ́ kẹ́kẹ́rẹ́ ẹ̀rìn ọmọ Lúpelè mú kí ngẹ̀ o bẹ́ẹ̀ náà rí èrè yìí o àdìgbìtàn mú ẹ wá o pẹ̀sẹ̀ rèé o. ọmọ sàárẹ̀ náà kí ẹ o.